Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o, ṣàlàáfíà ni mo bá yín. Ó tọ́jọ́ mẹ́ta lórí ètò Yorùbá Lèmi. Ẹ káàbọ̀ sí orí ètò Yorùbá Lèmi fún ti ọ̀sẹ̀ yìí. Báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ? Ṣé ó lọ dáadáa? Ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ti wà ní yìí. Ó dá lórí ètò Yorùbá Lèmi fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ Yorùbá tí a kọ bákan náà tàbí tó fẹ́ jọra wọn, ṣùgbọ́n tí wọ́n ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé ọ̀rọ̀ dùn sọ lẹ́nu gẹ́gẹ́ bí mo ṣe ń sọ yìí, ṣùgbọ́n tó bá di bí wípé ká kọ sílẹ̀ fún ènìyàn láti kà tàbí kí àwa fúnra wa kà á nígbà mìíràn fún àwọn tí ò bá mọ àmì ohùn Yorùbá, ó máa ń le díẹ̀ fún wọn. Nítorí wípé àmì ohùn Yorùbá ló máa ń fún àwọn ọ̀rọ̀ wa ní ìtumọ̀, la ṣe máa mọ̀ wípé ohun tí a fẹ́ sọ leléyìí tàbí ohun tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ leléyìí. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ 5 péré lórí ètò Yorùbá Lèmi fún ti ọ̀sẹ̀ yìí. Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀, a tún máa tẹ̀síwájú sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Tí a bá wò ó, a ó rí pé wọ́n fẹ́ fara pẹ́ra, ṣùgbọ́n wọ́n ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀rọ̀ kìíní ni eyín. 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 Kí ni eyín? Remi. Eyín. Eyín. Ó dà. Ọ̀rọ̀ kejì tá ó tún máa sọ̀rọ̀ lé lórí ètò Yorùbá Lèmi fún ti ọjọ́ òní, òun náà ni ẹ̀yìn. 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 Dòre. Kí ni ẹ̀yìn? Ẹ̀yìn. Ó, ẹ̀yìn ńkọ́? Ẹ̀yìn ni mo rí lánàá. Ẹ̀yìn náà. Ẹ̀yìn. Ẹ̀yìn. Ó dà. Ọ̀rọ̀ kẹta òun náà ni ẹ̀yìn. 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 Dòdò. Bẹ́ẹ̀ ni ẹ̀yìn. Ẹ̀yìn mi ń dùn mí. Ẹ̀yìn ń ro mí. Ẹ̀yìn. Ẹ̀yìn. Ó dà. Kí ni ẹ̀yìn? Ẹ̀yìn. Ó dà o. Ọ̀rọ̀ kẹrin tí a ó tún máa sọ̀rọ̀ lé lórí ètò Yorùbá Lèmi fún ti ọjọ́ òní, òun náà ni ẹ̀yìn. Ẹ̀yìn. Rere. Bẹ́ẹ̀ ni ẹ̀yìn. Kí ni ẹ̀yìn? Bẹ́ẹ̀ ni. Ó dà. Ọ̀rọ̀ karùn-ún tí ó fẹ́ fara pẹ́ra tàbí tí ó jọ wípé bóyá kọ wọ́n bákan náà ṣùgbọ́n tí wọ́n ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tàbí tí ìró ìpè wọn tó yàtọ̀ nítorí àwọn àmì ohùn tí ó wà ní orí wọn. Tí ẹ bá mọ àwọn òmíràn, ẹ lè fi sí ìsàlẹ̀ àwòrán olóhùn yìí. Nínú àwọn mìíràn tí màá tún máa gbé jáde, mo tún máa sọ̀rọ̀ nípa rẹ̀ síwájú àti síwájú sí i. Ọ̀rọ̀ karùn-ún òun náà ni ẹ̀yìn. Ẹ̀yìn. Redò. Ẹ̀yìn. Kí ni ẹ̀yìn? Bẹ́ẹ̀ ni ẹ̀yìn. Ó dà. Ẹ ṣeun púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá Lèmi fún ti ọ̀sẹ̀ yìí. Lọ́sẹ̀ tó ń bọ̀, a ó tún máa sọ̀rọ̀ síwájú àti síwájú sí nípa àwọn ọ̀rọ̀ Yorùbá tí ó fẹ́ fara pẹ́ra nípa kíkọ, ṣùgbọ́n tó ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ látara àmì ohùn orí wọn tàbí ìró ìpè wọn. Ó dára kí a mọ èdè wa dáradára. Àmì ohùn náà sì ṣe pàtàkì bí o bá fẹ́ ka àwọn ọ̀rọ̀ Yorùbá tàbí tí o bá fẹ́ kọ wọ́n sílẹ̀ kó lè fún àwọn ọ̀rọ̀ yẹn ní ìtumọ̀. Ẹ ṣeun. Adùnọlá Abọ́sẹ̀dé Ọmọṣókàn lórúkọ tí èmi ń jẹ́. Títí di ìgbà mìíràn, ayọ̀ àti ìdùnnú la ó fi máa pàdé ara wa. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa. Ẹ má gbàgbé láti fi àwòrán olóhùn yìí ránṣẹ́ sí àwọn ẹlòmíràn kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀. Ẹ ṣeun. Títí dìgbà mìíràn, ire o, ó dàbọ̀.